ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe sọ ti di wàhálà sí i lọ́rùn o. Láti ìgbà tí Ayọ̀délé Fáyọ̀ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì ti sọ̀rọ̀ náà ní ìbínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ru sókè sí i. Èyí tó sì le jù ní ti àwọn tí wọ́n jí àwọn èèyàn wọn gbé lọ ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ nítòsí Ògbómọ̀ṣọ́. Àwọn yìí bínú gidi. Bí àwọn míín bá sì ní èpè lọ́wọ́ ni wọn ìbáṣẹ́ fún ọkùnrin olóṣèlú Èkìtì náà. Nítorí ohun tí àwọn èèyàn yìí ń sọ ni pé Fáyọ̀ṣe fi àwọn ṣe yẹ̀yẹ́, ó ń fi ọ̀rọ̀ burúkú tó ṣẹlẹ̀ sí àwọn ṣe òṣèlú, ó ń fi wàhálà tó bá àwọn wá ojú rẹ̀ lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu àti Nyesom Wike tí í ṣe mínísítà ìlú Àbújá. Ọ̀pọ̀ àwọn èèyàn ńlá nílẹ̀ Yorùbá níbí tilẹ̀ ní kí wọ́n fi ọ̀rọ̀ náà dá lórí àwọn pé tí wọ́n bá ní omi ni yóò ṣe ẹja jiná, èèyàn ìbá ní ìrọ́gbù ni. Tó bá jẹ́ Fáyọ̀ṣe ni yóò sọ̀rọ̀ tí ó ń pa gbogbo abiyamọ lẹ́kún níbi tí wọ́n ti bẹ́ orí èèyàn lọ, tí wọ́n ti jí àwọn ọmọ kéékèèké tí àwọn tí kò ju ọmọ ọdún méjì lọ wà nínú wọn, tí wọ́n pa ọkọ ọlọ́kọ, tí wọ́n sì kó àwọn èèyàn sígbèkùn tó ń lọ bí oṣù kan. Pé Fáyọ̀ṣe ni yóò wá sọ kinní náà di ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ yẹ̀yẹ́ fún odidi ẹnìkan tó ti ṣe gómìnà ní ọ̀kan nínú àwọn ìpínlẹ̀ Yorùbá rí. Ọ̀rọ̀ náà jẹ́ ohun tó bani nínú jẹ́ gan-an. Níṣẹ́ làwọn míín pàápàá sọ pé ọ̀rọ̀ ọkùnrin náà kì í ṣe ojú lásán, pé ó ti yàtọ̀ sí Fáyọ̀ṣe tí àwọn mọ̀ pátápátá. Kó má jẹ́ nǹkan kan ló ń yọ ọ́ lẹ́nu, torí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣe lásán. Bí kò bá nídìí, ajá tó ti ń pa ọ̀yà tó ń pa ẹ̀kùlù nínú ìgbẹ́ tẹ́lẹ̀ kò gbọ́dọ̀ déédéé dìgbòlugi. Fáyọ̀ṣe sọ̀rọ̀ ni. Ó sọ̀rọ̀ lórí àwọn èèyàn táwọn afẹ̀míṣòfò jí kó lọ nítòsí Ògbómọ̀ṣọ́ yìí. Àmọ́ ọ̀rọ̀ tó sọ náà dùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà. Ọ̀rọ̀ náà sì bà wọ́n nínú jẹ́ gidigidi. Ohun tó sọ ni pé kò yẹ kí gómìnà kankan máa retí pé ìjọba àpapọ̀ ni yóò bá òun gbé wàhálà ogun afẹ̀míṣòfò tàbí ti ètò ààbò, nítorí àwọn gómìnà yìí máa ń gba owó tí wọ́n ń pè ní security vote, owó láti ṣètò ààbò. Pé kí ni wọ́n ń fi owó náà ṣe? Ó wá ní ti ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti jí àwọn èèyàn kó yìí, ó lóun kò nígbàgbọ́ pé ìjọba ìpínlẹ̀ náà lábẹ́ gómìnà Ṣèyí Mákindé kò mọ kinní kan nípa ìjínigbé náà. Ó ní ó ṣeé ṣe kó jẹ́ gómìnà náà ló ṣètò ìfẹ̀míṣòfò ọ̀hún kó lè fi sọ ìjọba Tinubu lẹ́nu. Èyí ni pé àwọn tí wọ́n wà nínú ìgbèkùn yìí, Mákindé ló mọ̀ọ́mọ̀ kó wọn lọ síbẹ̀. Òun ló dé àwọn Fúlàní afẹ̀míṣòfò sí wọn nítorí kó lè sọ ìjọba Tinubu lẹ́nu. Kò sí ẹni tó sì gbọ́ ọ̀rọ̀ náà tí kò mérí títí pé nígbà wo ni nǹkan wá dà báyìí láàrin àwọn olóṣèlú. Nígbà wo ni àwọn èèyàn kúkú wá sọ ìwà ọmọlúàbí nù pátápátá báyìí. Kí ni ìbá ṣẹlẹ̀ tí Fáyọ̀ṣe yóò fi àwọn èèyàn tí wọ́n wà ní ìgbèkùn pa mìrídì tó báyìí? Tí Mákindé bá ṣẹ̀ tàbí tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ láì dáa, ǹjẹ́ ó wá yẹ kó mú ti àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n wà nínú ìnira burúkú báyìí mọ́ ọ́n dán? Bẹ́ẹ̀ Fáyọ̀ṣe kò tí ì parí ọ̀rọ̀ ẹ̀. Ó ní ohun tó jẹ́ kí òun wí bẹ́ẹ̀ ni pé lẹ́yìn tí Mákindé kéde pé òun fẹ́ di ààrẹ ló ṣẹ̀ṣẹ̀ wá lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jí àwọn èèyàn wọn kó, tó wá ẹnìkan jáde tó ní ọkọ obìnrin tí wọ́n jí gbé tíyẹn bẹ̀rẹ̀ sí sunkún níbẹ̀. Ó ní ètò ní gbogbo ẹ̀. Pòfẹ́sọ̀ Àlàmú ni Fáyọ̀ṣe ń sọ̀rọ̀ ẹ̀ yẹn. Odidi pòfẹ́sọ̀, ẹni tí ìyàwó ẹ̀ jẹ́ píríncípà, olùkọ́ àgbà nílé ìwé tí wọ́n ti jí àwọn ọmọ kó tí wọ́n sì kó òun náà mọ́ wọn. Nígbà tí pòfẹ́sọ̀ náà jáde, ó dárúkọ ara ẹ̀, ó sì sọ pé òun lọ́kọ obìnrin tí wọ́n jí gbé. Àmọ́ Fáyọ̀ṣe sọ̀rọ̀ náà bíi pé níṣe ni Mákindé lọ wá ẹnìkan tó wá ń sunkún. Ọ̀rọ̀ náà dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ ọkùnrin ọ̀mọ̀wé náà, kò sì jẹ́ kí Fáyọ̀ṣe níyì kankan báyìí lójú wọn. Ọ̀pọ̀ sì kà á sí olóṣèlú aṣálẹ̀jẹ. Wọ́n ní nítorí ohun tó ń jẹ lọ́wọ́ báyìí lọ́dọ̀ mínísítà ìlú Àbújá àti ohun tó ń rò pé òun yóò rí lọ́dọ̀ ààrẹ ló ṣe ń ṣe gbogbo eléyìí, kì í ṣe nítorí pé ó fẹ́ràn Yorùbá tàbí ó fẹ́ràn ẹnikẹ́ni. Olóṣèlú alátẹnujẹ lásán ni. Ṣùgbọ́n ọkùnrin náà kò rí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ní tiẹ̀ o. Ohun tí òun sọ ni pé ẹnikẹ́ni tó bá ti fẹ́ mú Tinubu lọ́tà, ẹnikẹ́ni tí kò bá ní jẹ́ kí Tinubu wọlé fún sáà kejì, ọ̀tá òun náà ni. Nítorí Tinubu lòun ń ṣiṣẹ́ fún, òun yóò sì rí pé ó wọlé lẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ló pe ara ẹ̀ o. Ọ̀rọ̀ òun àti Wike kò sì yàtọ̀ sí ara wọn. Yàtọ̀ sí pé ó fa ọmọọṣẹ́ ẹ̀ tẹ́lẹ̀ kan lé Wike lọ́wọ́ kó máa bá a ṣiṣẹ́. Kì í fìgbà kankan wọ́n lọ́dọ̀ ọkùnrin olóṣèlú ìpínlẹ̀ Rivers tó ti di ọ̀kan nínú àwọn jàfójo lẹ́yìn Tinubu báyìí.
ohun tó sì jẹ́ kí ọ̀rẹ́ wọn wọ̀ náà nìyí. Ó sì dàbí pé ipò tí Mákindé wà tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ àwọn Wike, Fáyọ̀ṣe ló fẹ́ gba ipò náà. Ìdí wàhálà nìyẹn. Ṣùgbọ́n pé bóyá Fáyọ̀ṣe ń pariwo pé òun yóò ran Tinubu lọ́wọ́ tàbí pé Tinubu nìkan lòun fẹ́ kó di ààrẹ ní 2027, ìyẹn kò sọ pé kó torí ẹ̀ bá ti àwọn míì jẹ́ tàbí kí òun fúnra ẹ̀ sọ ara ẹ̀ di ẹni yẹ̀yẹ́ lójú gbogbo èèyàn nítorí àtijẹ, nígbà tó jẹ́ ohun tí tán lé eégún ọdún tí ọmọ alágbàá náà yóò tọrọ owó fi ra àkàrà jẹ̀kọ ẹ̀. ìyẹn kò sì sọ pé kó sọ̀rọ̀ tí ó ń ba gbogbo ayé nínú jẹ́ ní nǹkan òṣèlú nítorí kó lè máa rí ohun tó fẹ́ gbà lọ́wọ́ àwọn tó ń ṣèjọba. Ohun tí àwọn tí wọ́n ń bínú sí Fáyọ̀ṣe ń wí rèé pé ìwà ẹ̀ jẹ́ nǹkan ìjọnilójúgbà, táwọn míín sì ń sọ pé òṣèlú ò gbọ́dọ̀ bààyàn níwà jẹ́ tó bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Fún gbogbo ẹni tó bá rántí dáadáa, Fáyọ̀ṣe ló kọ́ bẹ̀rẹ̀ sí jùkú ọ̀rọ̀ sí Mákindé torí tíyẹn ń bínú pé ohun tí Tinubu ṣe fóun ò dáa. Mákindé nígbàgbọ́ pé Tinubu lo òun ni, ó sì sọ òun nù lẹ́yìn tó lo òun tán. Bẹ́ẹ̀ ní tòdodo, Fáyọ̀ṣe kò sí níbẹ̀ nígbà tí àwọn gómìnà márùn-ún ní Nyesom Wike ti Rivers, Ṣèyí Mákindé ti Ọ̀yọ́, Sam Otom ti Benue, Okese Ikpeasu ti Abia àti Ifeanyi Ugwuanyi ti Enugu ń bá Tinubu ṣèpàdé nílùú òyìnbó káàkiri. Fáyọ̀ṣe kò sí níbẹ̀, kò sì mọ irú àdéhùn tó wà láàrin wọn. Ṣùgbọ́n àdéhùn náà hàn sí gbogbo ayé nígbà tí wọ́n ṣe kàmpéènì fún ìbò ọdún 2023 tí Abubakar Atiku wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́, àmọ́ tí Mákindé tó jẹ́ ọmọ ẹgbẹ́ kò yọjú sí, tó sì jẹ́ nígbà tí Tinubu ń bọ̀ ọ̀dọ̀ Mákindé ló dé sí, tó sì lérí fún un pé gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò dìbò fún. Bẹ́ẹ̀ ló sì rí. Ìgbà tí ìjà dé láàrin Mákindé àti àwọn Wike ní Fáyọ̀ṣe ṣẹ̀ṣẹ̀ yọjú, ìyẹn nígbà tí àwọn Wike gba ohun gbogbo tó yẹ kó kan àwọn tí wọ́n jọ ja ìjà lẹ́yìn Tinubu yìí sọ́wọ́, tó gbà á sọ́wọ́ ara ẹ̀ tiẹ̀ nìkan, tó sì bẹ̀rẹ̀ sí sọ ohun tí wọn kò jọ ṣe àdéhùn ẹ̀ tẹ́lẹ̀. Yẹn náà ni pé òun yóò ba ẹgbẹ́ PDP jẹ́ láti rí i pé ẹgbẹ́ náà kò ní lè dúró lọ́nà láti tako Tinubu lásìkò ìdìbò ọdún 2027. Gbogbo ayé sì ti rí i pé bí Wike ti wí náà ló ṣe. Wike ló wà nínú PDP tó ń ṣiṣẹ́ fún APC, tó sì fi agbára pé mínísítà ìlú Àbújá lábẹ́ Tinubu lòun, tó sì bà ẹgbẹ́ òṣèlú PDP jẹ́, tó fún ẹgbẹ́ náà sí wẹ́wẹ́ pátá. Tàbí ta ni kò rí bí PDP ti rí lónìí yìí? Kò sì sí ohun méjì tó fa ìjà láàrin Wike àti Mákindé ju eléyìí náà lọ. Torí àwọn Wike ló ṣe bí ẹni tó mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ. Àwọn ni wọ́n fi hàn pé àwọn súnmọ́ Tinubu ju Mákindé lọ. Bẹ́ẹ̀ ni Tinubu pàápàá kò sì fa Mákindé mọ́ra tó bí òun ti rò pé yóò ṣe fa òun mọ́ra, pàápàá pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n ṣe lásìkò ìdìbò 2023. Níbi tí ìjà ti dé rèé, torí pé Mákindé kò rí ohun tí òun fẹ́ lọ́dọ̀ Tinubu gbà, ó bẹ̀rẹ̀ sí bá a jà. Ó ń kùn sínú, nígbà tó sì yá ó ń kùn síta, nígbà tó sì yá ó kúkú lahùn pé Tinubu dalẹ̀ òun ni. Gbogbo èyí kò dùn mọ́ àwọn Wike nínú ní tiwọn pé òun ń sọ bẹ́ẹ̀, nígbà tó ṣe pé àwọn rí oúnjẹ jẹ níbẹ̀ lọ ní pàṣípàṣí ni. Níbi tí ìjà wọn sì ti bẹ̀rẹ̀ lójú méjèèjì nìyẹn, tí wọ́n sì pín gàrí pátápátá. Mákindé ni gómìnà Yorùbá kan náà tó wà nínú àwọn gómìnà tí wọ́n kọ̀yìn sí PDP ní 2023 tí wọ́n sì bá Tinubu lọ. Nígbà tí òun sì ti yọ dànù láàrin àwọn Wike yìí, Fáyọ̀ṣe bẹ̀rẹ̀ sí rìn súnmọ́ Wike. Kì í ṣe pé Fáyọ̀ṣe àti Wike kò mọ ara tẹ́lẹ̀ o, àmọ́ ọ̀rẹ́ wọn kò kúkú le tó ti àsìkò tí àwọn méjèèjì kúkú jọ gbà láti fọ́ ẹgbẹ́ òṣèlú PDP yìí. Bí Wike ti ń ṣe náà ni Fáyọ̀ṣe ń ṣe. Fáyọ̀ṣe náà ní PDP lòun, bẹ́ẹ̀ ló ń lọ káàkiri tó ń fa Oyèbánjí lọ́wọ́ lẹ́kìtì pé òun yóò ṣe gómìnà. Bẹ́ẹ̀ Bíọ́dún Oyèbánjí kì í ṣe PDP, APC ni. Bẹ́ẹ̀ náà ló ń pariwo kiri pé Tinubu ni yóò ṣe ààrẹ lẹ́ẹ̀kejì. Tinubu kì í ṣe PDP, APC ni. Ẹni tó bá fẹ́ jẹ ogún kógún, ìtàn burúkú ni yóò máa pa. Ọmọ tí yóò bá sọ pé bàbá òun kọ́ ló bí òun, yóò pàtàn bí ìyá ẹ̀ ti lóyún fẹ́ lòmíì kí wọ́n tó ti oyún náà mọ́ bàbá òun lọ́rùn ni. Ohun tí Fáyọ̀ṣe ń ṣe fún Mákindé nìyẹn. Fáyọ̀ṣe ló jáde tó sọ pé Mákindé ló fẹ́ da PDP rú nítorí pé ó fẹ́ ṣe ààrẹ. Bẹ́ẹ̀ òun Fáyọ̀ṣe mọ̀ pé òun àti Wike pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń kó kiri làwọn fẹ́ fọ́ ẹgbẹ́ náà. Gẹ́gẹ́ bí ìlérí tí Wike ti ṣe fún Tinubu, Fáyọ̀ṣe ló jáde tó ní òun tú àṣírí Mákindé kó gba owó lọ́wọ́ Tinubu àti pé 30 bílíọ̀nù ni Tinubu fún gẹ́gẹ́ bí owó ìrànlọ́wọ́ fún àwọn tí bọ́ǹbù wó ilé wọn ní Bódìjà Ìbàdàn níjọ́sí.
Fáyọ̀ṣe náà ló jáde tó ní Mákindé fẹ́ yọ Olúbàdàn Rashidi Ládọjà lóyè. Gbogbo ìgbà tó bá sì sísọ báyìí ni yóò ní òun ní ẹ̀rí lọ́wọ́, òun yóò mú ẹ̀rí jáde. Àmọ́ ọkùnrin náà kì í padà mú ẹ̀rí kankan wá. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá sọ náà yóò ti balẹ̀ jẹ́, yóò sì ti ba orúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà jẹ́ gidigidi. Gbogbo aburú yòówù téèyàn bá fẹ́ gbọ́ nípa Mákindé lẹ́nu Fáyọ̀ṣe lèèyàn yóò ti gbọ́ lásìkò yìí o. Bí Fáyọ̀ṣe ti ń sọ̀rọ̀ Mákindé láìdá yìí, bẹ́ẹ̀ ni orúkọ òun ń gbayì sí lọ́dọ̀ àwọn tó rò pé òun lòun ń ṣiṣẹ́ fún. Bẹ́ẹ̀ náà ló ń gbayì sí lọ́dọ̀ Tinubu àti àwọn èèyàn ẹ̀ tó sì jẹ́ èèyàn kan pàtàkì lójú Wike náà pẹ̀lú. Ohun tó sì fa ọ̀rọ̀ tó sọ nípa àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n jí kó ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ́ni yìí kó tó di pé àwọn èèyàn bínú sí i lọ́pọ̀lọpọ̀. Àbúrò ẹ̀gbọ́n ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ sọ̀rọ̀. Ó ní òun kò mọ ohun tí ó ń ṣe ẹ̀gbọ́n òun ò sì mọ ohun tí ẹ̀gbọ́n òun dà báyìí. Ó ní ojú ń ti òun pé ẹ̀gbọ́n òun yóò jáde, yóò di arelẹ̀ jẹ, tí yóò sì máa fi àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó jẹ́ ti gbogbo ìlú ṣe òṣèlú. Òun ló ṣàlàyé pé kí ló dé tí Fáyọ̀ṣe kò bá wọn dá sí ọ̀rọ̀ ìjínigbé Èkìtì. Àwọn tí wọ́n jí gbé láìpẹ́ yìí ń kọ́. Kí ló dé tí kò sọ pé gómìnà ibẹ̀ ń gbowó security vote. Òun ló sàásọ ara ẹ̀ di bàbá gómìnà tó ń tẹ̀lé káàkiri. Ó ní kí ló dé tí Fáyọ̀ṣe kò sọ̀rọ̀ ní gbogbo àwọn ìpínlẹ̀ tí ogun afẹ̀míṣòfò yìí ti ń jà wọ́n. Kí ló dé tí kò béèrè owó tí wọ́n gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ lọ́wọ́ wọn. Kí ló dé tí kò béèrè lọ́wọ́ àwọn gómìnà APC gbogbo bí wọ́n ṣe ń ṣe owó security tí wọ́n ń gbà, pàápàá àwọn tí àwọn Boko Haram àti àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò míì ti lé kúrò ní ìpínlẹ̀ wọn tó jẹ́ Àbújá ni wọ́n ń gbé jùlọ. Ọmọkùnrin tó máa ń sábà tako ẹ̀gbọ́n ẹ̀ yìí ní Fáyọ̀ṣe ò gbọ́dọ̀ torí ohun jíjẹ tàbí mímu kó bà orúkọ ìdílé àwọn jẹ́ o, nítorí òṣèlú tó ń ṣe báyìí kì í ṣe ti ìfẹ́ àwọn ará Èkìtì tàbí ti àwọn aráàlú kankan, ìfẹ́ ti ẹnìkan ni. Fáyọ̀ṣe gbọ́n kò yá dá ọmọkùnrin náà lóhùn, ó ń bá tiẹ̀ lọ ni, pàápàá nígbà tó ti sọ ohun tó fẹ́ sọ. Lóòótọ́ gómìnà Mákindé ti ní ọ̀rọ̀ Fáyọ̀ṣe yìí kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí o ju kí wọ́n máa gbàdúrà fún lọ. Ó ní bí èèyàn bá torí tó ń bá a tọkùn jà tó bá dìgbò lu eégún kó tó mọ̀ pé ẹbọra lòun kọlù, iná lè ti jó o. Ó ní òṣèlú bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ ní Fáyọ̀ṣe yóò rò pé òun ṣe, kò sì ní mọ̀ pé òun bá a túbọ̀ tún ara òun fúnra òun jẹ́ ni. Mákindé tí Dọ̀tun Oyèládé ń sọ̀rọ̀ lórúkọ ẹ̀ ní téèyàn bá torí ọ̀rọ̀ òṣèlú tó ń fi àwọn èèyàn ṣe yẹ̀yẹ́, tó ń fi ọ̀rọ̀ àlàáfíà ìlú ta tẹ́tẹ́ nítorí kó lè jẹ́ èèyàn pàtàkì lójú àwọn ọ̀rẹ́ ẹ̀. Búrọ́kì níyì ẹ̀tẹ́ náà ni yóò padà kángun o. Làálàá tó bá sì lọ sókè ilẹ̀ ló ń bọ̀. Gbogbo ohun tí Fáyọ̀ṣe ń ṣe lónìí yìí ni yóò kó ẹ̀san ẹ̀ lọ́la. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re pàápàá ti jáde, wọ́n ní ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe sọ yìí kí wọ́n gbé ìgbìmọ̀ oníwádìí dìde láti yẹ ọ̀rọ̀ náà wò. Ohun tí yóò jẹ́ kí wọ́n mọ̀ bóyá òótọ́ ló ń sọ tàbí irọ́ ló ń pa nìyẹn, nítorí wọn yóò lè béèrè ẹ̀rí tó ní lọ́wọ́ tó fi lè sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Ọ̀pọ̀ èèyàn ló sì gbà bẹ́ẹ̀ pé kí wọ́n ní kí ọkùnrin náà kó ẹ̀rí wá, tí kò bá sì rí ẹ̀rí kó wá, kálukú yóò ti mọ̀ pé irú èèyàn tó jẹ́ gan rèé, èèyàn kan tó ń sọ̀rọ̀ òṣèlú nítorí àti rí oúnjẹ. Ṣùgbọ́n lóòótọ́ ni Fáyọ̀ṣe ti ń sọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń gbà á gbọ́ bó bá ti wí, àmọ́ àwọn èèyàn kò gba ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu lásìkò yìí rárá, tí wọ́n ń béèrè wípé àbí kìí ṣe Fáyọ̀ṣe tó ń bá Olúṣẹ́gun Ọbásanjọ́ jà, tó ń bá gbogbo èèyàn jàre, tó sì ń fi ara ẹ̀ hàn bíi adúrógbọn nídìí òótọ́, ṣé òun náà ni òṣèlú wá yí padà sí nǹkan míì yìí? Àmọ́ Fáyọ̀ṣe fúnra ẹ̀ kò tí ì gbà pé òun yí padà sí àìdá kankan. Ó ní bí ẹyẹ tí ń fò lòun ṣe ń jùkú ẹ̀ ní tòun. Ọ̀rọ̀ tó sì wà nílẹ̀ yìí, ohun tí òun rò lòun sọ jáde yẹn, pé ó ṣeé ṣe kí Mákindé mọ̀ nípa ẹ̀ nítorí gbogbo ọ̀nà ló ń wá láti tàbùkù ìjọba Tinubu. Lọ́rọ̀ kan nítorí Tinubu ni Fáyọ̀ṣe ṣe káwọ́ ìjà lórí bí àjànàkú báyìí o. Ẹnikẹ́ni tó bá sì fẹ́ bá Tinubu jà àfi kó kọ́kọ́ kọlu òun Fáyọ̀ṣe náà, nítorí ojú ọ̀nà lòun yóò wà, kò sẹ́nìkan tí yóò fi kinní kankan Tinubu láì ní pàdé òun kó tó kọjá. Ohun tí Fáyọ̀ṣe sì ń ṣe náà nìyẹn. Ibi tí ọ̀rọ̀ náà yóò sì padà jálẹ̀ sí, ìyẹn dẹ̀yìn ìdìbò 2027 kí kálukú tó rí i. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ tí Ayọ̀délé Fáyọ̀ṣe sọ nípa ọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀ gómìnà Ṣèyí Mákindé tó sì ń ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.